nígbà tí Ọọ̀ni bá jẹ ọba wọn ò fi gbogbo yẹn ṣe ọdọ̀yọ̀ Ọ̀yọ́ ní kọ́kọ́ lọ ìyọ́lé ọba tó ní mọ̀ ẹjọ́ pọ̀sílẹ̀ ọba iná ìlọba dé ẹyọ òbí iná ní chairman gbogbo ọba títí délẹ̀ Ìgbò ẹni ojú bá ń bí kó lọ fojú sọlẹ̀ kúkú. aláìmoore ẹ̀dá lẹ́yìn ẹ̀yìn àtibá jẹ́. ọba Pájí ni wọ́n ṣé ọba rin lòun ṣé gbọ́dọ̀ gbé sátífíkẹ́tì jẹ̀ ní lọ́wọ́ ẹ̀rín náà kọ́ ẹ̀fín ní orúkọ ẹ̀sára sátífíkẹ́tì ẹ̀. ọwọ́ adé ò rí pé ẹ̀yìn Adéyẹmí ò dáa ni ẹ̀yìn Adéyẹmí ò dáa. ìjọba Ọ̀yọ́ máa sọ wípé àwọn ọba ẹgbẹ́ níbẹ̀ yẹn gba ọba Pájí àbí. tó bá wo àgbà akin tí ò gbadé orí ẹ̀ ò dáadé ni. àwọn gbajúmọ̀ Ọ̀yọ́ wọ́n ń fẹ́ ìlọsíwájú Ọ̀yọ́ nínú ìròdù wọn kò lè sọ̀rọ̀ bí. adé tí wọ́n gan ń lò lọ́jọ́ ìwúyè ti tiẹ̀ ṣé kìí ṣe adé páálí ni. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ láìkí ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀. lórí awuyewuye èyí tó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Aláàfin Ọ̀yọ́ tí àwọn tí wọ́n jọba nílùú Ọ̀yọ́ tí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí gbà bí ẹni gbàgbá ọtí ibi tí Aláàfin Ọ̀yọ́ ti sọ wípé adé pálí ó náà ni àwọn tí wọ́n jẹ ọba gbà yẹn nílùú Ọ̀yọ́ ó náà ni ọba His Royal Majesty ọba Ọlálékan Fásẹ̀sí ti jáde wọ́n ní ó jẹ́ ń tó dùn àwọn àti ń tó gbà yàn lójútì wípé Aláàfin Ọ̀yọ́ lè máa sọ fún ọba ẹgbẹ́ wípé adé pálí àti sàtífíkẹ́ẹ̀tì pálí ni wọ́n gbà wọ́n ní ṣé adé irin òun làwọn ń dé ni àti pẹ̀lú pé ṣé sàtífíkẹ́ẹ̀tì irin làwọn gbà ọba máa ń sọ pẹrẹpẹrẹ nínú kinní yìí wọ́n wá sọ bí ọ̀rọ̀ òun ṣe jẹ́ ìpè àfikágbádé fáládé o ká sì gbóyè fólóyè pàtẹ́lẹ̀ kó tó dádé lọ nírìṣà wọ́n wá sọ ìdí tí ò nírìṣà fi ní àwọn àmúyẹ èyí tó fi jẹ́ olórí fún gbogbo lọ́balọ́ba nílẹ̀ Yorùbá tó ọ̀rọ̀ pọ̀ tí bàbá yìí sọ nínú ẹ̀ náà ni Yèyé Afọlábí ti wá sọ ọ̀rọ̀ tó lágbára kọ̀ lórí ọ̀rọ̀ ó sadé pálí ò sadé pálí. arábìnrin Afọlábí mà sọ tó pọ̀ débi pé tẹ́ ẹ bá gbọ́ ẹ máa sọ hàní ẹ wo ọ̀rọ̀ pọ̀ nù ìwé kọ́bọ̀ níbi tí wọ́n ti fi àwọn fọ́nrán ọ̀hún hàn wá ó wá jẹ́ gbà àkọ́kọ́ lẹ́yìn ń gbọ́ wa àbẹ́yìn tíjú lólùfẹ́ wa tẹ́lẹ̀ rí ṣùgbọ́n ò tí ì tẹ subscribe button síbẹ̀ à ń bẹ̀ yín ni ẹ bá wa tẹ̀ ẹ́ sójú ẹ̀ ẹ bá wa dọ̀rẹ́ káwa náà ó sì bá yín dọ̀rẹ́ ẹ wá mọ́ gbàgbé láti ti aago pélébé tí ń bẹ níwájú ẹ̀ èyí tí ó máa rán yín létí nígbàkúùgbà tá a bá ti wà lórí ètò ẹ̀ ṣí àìtò ẹ̀yà máa bẹ́ẹ̀ tó ọ̀hún bọ̀. yóò tí ì ní ọba kan nínú gbogbo ọba tó wà nílé ìfẹ̀kíndọ̀ tó lè sọ wípé inú kábíyèsí bí èyí torí kí ni wọ́n á bí pé kí ni nǹkan tó ṣẹlẹ̀ ẹyọ ọba tó wà ní ọ́ndà Ọọ̀ni òrìṣà ṣé Ọọ̀ni kọjá lọ lẹ́yìn wọ́n sọ wípé àwọn ọba tó wà ọba ti pọ̀ lọ́dọ̀ kábíyèsí pé iye rẹ̀ ò sí bẹ̀rù gbà yẹn ní iye wọ́n ṣẹlẹ̀ pọ̀ sí gbà yẹn làwọn ìṣẹ̀ṣẹ̀ mọ̀ wípé rúlà ní ọkùnrin ẹni tó lè rúlù yìí òun ní ọkùnrin nígbà tí èèyàn bá lè kọ àdúgbò ọba bẹ́ẹ̀ jọ tó dẹ̀ tí gbogbo wọn dẹ̀ ń dùn sí yóò tí ì ní ọba kan nínú gbogbo ọba tó wà nílé ìfẹ̀kíndọ̀ tó lè sọ wípé inú kábíyèsí bí èyí torí kí ni wọ́n á bí pé kí ni nǹkan tó ṣẹlẹ̀ ẹ̀yìn tí èmi ò tí ì ọba tó ń fún ọba ní owó kábíyèsí ni mo rí tó bá wu ọba kan tó yẹ pé bóyá ó kù díẹ̀ káàtó àwọn gbé mọ́tò fọba àdínkù lówó gbàlejò wá sọ́dọ̀ wọn á fún lówó bọ́bàdì wá sọ́dọ̀ wọn á fún lówó irú ọba Ọ̀yọ́ mo gbọ́ mẹ́sì mo gbọ́ nǹkan kan lánàá tó sọ ojú mi púpọ̀ jù pé kí ìṣòro ọba Ọ̀yọ́ ló yẹ kí irú nǹkan báyẹn jáde lẹ́nu ẹ̀ tí ọba Ọ̀yọ́ máa sọ wípé àwọn ọba ẹgbẹ́ ẹ̀ níbẹ̀ yẹn gba ọba Pájí àbí gbogbo wọn ti pé ọmọ ṣé ìfẹ́ ló yẹ kí ọba Ọ̀yọ́ máa bá wọn ọba gbègbè ẹ̀ lórí àbí ó yẹ kó máa bá wọn takàn gbọ̀ ìbànújẹ́ ló jẹ́ ewu ọba Ọ̀yọ́ lè máa ọdún nǹkan bẹ́ẹ̀ jáde lẹ́nu ó rẹ̀ tí àwọn yẹn bá tó bá jẹ́ pé ọba Pájí ni wọ́n ṣé ọba rin lòun nígbà tó gbé sátífíkẹ́tì díẹ̀ ní lọ́wọ́ irin náà fi kọ́ ẹ̀fín ní orúkọ ẹ̀ sára sátífíkẹ́tì ẹ̀ àdúgbò mọ̀ pé sátífíkẹ́tì tó wà lọ́wọ́ náà ló wà lọ́wọ́ àwọn ni àwọn kan ń pọ́n ní lásán wà ní ń pọ́n ní ìdílé ọba tèmi mọ̀ ìjọ pọ̀sílẹ̀ ọba iná ìlọba dé ẹyọ òbí iná ní chairman gbogbo ọba títí délẹ̀ Ìgbò ẹni ojú bá ń bí kó lọ fojú sọlẹ̀ kúkú so eléyìí tó ń tòkó sójú kan láti kí àwọn àgbàlagbà
ìrẹ́yìn náà lábùkù tẹ́ fi ń kàn gbogbo jọra ẹ̀ lójú wọ́n àti irú Ọbásanjọ́ bá fẹ́ kí irú ọba Ọ̀yọ́ tó rí ọba Ọ̀yọ́ jókòó owó tí ìdí nígbà tí Ọbásanjọ́ jẹ́ head of state wọn ò tí ì bí nígbà tí Ọbásanjọ́ jẹ́ head of state àwọn aṣọ wípé ìgbà tó fẹ́ tún lo sáà méjì nǹkan tó Ọbásanjọ́ jẹ́ léde kì í ṣe irú Ọbásanjọ́ ló yẹ kí irú ọba Ọ̀yọ́ rí kó máa kí lórí ìjókòó irú èyí kí ló jẹ ó jẹ kọjá ọba Ọ̀yọ́ èèyàn gbọ́dọ̀ jọrọ ẹni bí bó ṣe yẹ lọ bó bá jẹ pé èèyàn lábẹ́ ìfúnra rẹ̀ á gbà fún òun ọba kan tó wọn máa tàn yàn lábẹ́dẹ́ wọn sọ pé Ọ̀yọ́ ń palẹ̀ bó bá jẹ ìjọ Ọ̀yọ́ ń palẹ̀ àgọ́ láwọn èèyàn gbowó ní Central Bank àbí kí náà fi ń ṣe pé ayé á máa lọ náà ní kò sí wá jẹ́ wú ọmọ Ọ̀yọ́ lọ́lọ́run gbé sí pòsíṣàn Ọọ̀ni ìrìṣà abayé jẹ́ ẹ̀ẹ́dẹ́ ìrúbẹ̀ Ọ̀yọ́ lásán tó rúbẹ̀ ẹ̀tì wọn náà ti sọ wípé ṣáàkì ọba gbọ́dọ̀ wà lára ẹni tó bá fẹ́ fi jọba ẹgbẹ́ ṣe kọ́kọ́ dédé mú ìyọ̀sá kan jù sórí ipò ẹni yẹn máa ṣe bálabàlá ní ẹni bá ti rìn mọ́ irú ọba dé Yorùbá wọ́n ní mọ́ ìgbésẹ̀sẹ̀ tó jẹ́ wípé wọ́n close mọ́ ọba òkun Adésíjú Adé tó ṣúrọ̀ ọba ti wà lára ẹ̀kọ́ tó jọba àtọ́ba tẹ́lẹ̀ ni ó tún rówó ṣe ó tún wá ní ó tún rí wà fi ṣe kò jọrọ ẹ̀ lójú kò gbéraga ẹni tó jọ lórí ọba olórí aládé àì máa level up á dìde á kíyàn á dìde á bọ̀yàn lọ́wọ́ despite the fact báwọn èèyàn criticize wọn pé ọdún bọ̀yàn lọ́wọ́ jọjọ bí ò bá bọ̀yàn lọ́wọ́ èyí náà dẹ̀ máa ní ò bọ̀yàn lọ́wọ́ ẹ jẹ́ kó máa ṣe bó ṣe ń ṣe yẹn ẹ̀wá gidi mini empire kó lọ gbalẹ̀ nílẹ̀ gbalẹ̀ nílé fún gbé fún mọ̀mí máa lọ káyọ̀ mọ́ ìlú ẹ̀ ẹ máa gba ẹ lọ máa kó ẹrù wọn máa kó bí ìwé yẹn ń jalè lójú èmi ni bẹ́ẹ̀ rọ́dọ̀wọ́ bojú ó yẹ kó wà nǹkan mí sí wọ́n ṣe ìdílé kan báyà kan kẹ́rù àwọn ọba tó jẹ tó yẹ kó ní ọmọ Ọ̀yọ́ pè kájọ ṣe mítì kájọ ìjọsọ pé ókè o ìlọsíwájú bí òní ló yẹ kó jẹ́ kókó fáwọn kò ń ṣe pé ọba pálí ṣé ọba onírin ló ṣé irin ló gbà àbí adé àbí kì í ṣe Ṣèyí Mákindé tó pọ̀ ní ọ̀pá àṣẹ náà ló fáwọn tó kù ní ọ̀pá àṣẹ ni àbí gómìnà míì ló fáwọn yẹn lọ́pàá àṣẹ authority Ṣèyí Mákindé lórí ẹ̀ náà ló wà lórí àwọn tó kù òfin tó de òun ló de àwọn tó kù kò sí yàtọ̀ àbí bàbá kẹjọ ń pọnra wọn lé bàbá ríra wọn kẹjọ kíra wọn bàbá jọ ríra wọn kẹjọ pọnra wọn dé ni tí ò bá dẹ̀ náwó àpọ́nlé táwọn èèyàn àwọn èèyàn ò ní pọ́nlé tí ò dẹ̀ ní ẹni tí ò ní tìdí ẹ̀ yọ torí àwọn kan máa ń tara wọn pé Aláàfin Ṣẹ̀ní Àríkú ìyẹn tá Aláàfin bá bẹ̀rẹ̀ sípò tí mo ti níbi fún tó bá bẹ̀rẹ̀ sípò tí wọ́n rí fún wọn bá fi títì tó fún wọn lẹ́gbẹ̀ẹ́ mẹ́rin á rí fún alágbọ̀ngàn á rí fún tó kí ni ọní Bíbélì gan ni ẹni tó wá gbé rẹ̀ gbà àárẹ̀ sílẹ̀ ẹni tó bá rẹ̀ sílẹ̀ á gbé gbà tó gbogbo sódà pàdì tí Aláàfin kó sápá lájẹjẹ tó ti kó sápá kí ló fi dà òfin dà gẹ́gẹ́ àbùkù náà ló ń gbàbọ̀ wálé tó kọ́fẹ́ jókòó sáà ní àwọn èèyàn kó máa pọ́tá máa yẹ lé ọba àwọn ọba kan nípa ilé ẹ̀ pé pẹ̀lú ọba táwọn yẹn jẹ kéèyàn ní pé kó má jà láàfin ẹ̀ mọ́ ni àbí pé ìyìn tó wà lára ẹ̀ ó fẹ́ kúrò ṣùgbọ́n pẹ̀lú gbogbo tó ń ṣe nísìnyí ẹni tí ò tó sọ̀rọ̀ sí náà sọ̀rọ̀ sí inú àwọn ọmọ Ọ̀yọ́ mọ̀ nǹkan tó lọ́pọ̀lọ́ mú wọn fi inú mu èdè nígbà tó ní one chance wọ́n bí bíbí pé ìfàmù ikú òdẹ̀ mú wrong person ní fámú ẹni tí lè dì torí wípé Ọlọ́run fẹ́ kí àwọn nǹkan kan jáde síta tí ó bá jẹ́ pọ̀ wọ Adébíyè gbàrà tó débẹ̀ gbogbo àwọn nǹkan tó jáde àwọn àṣírí òjò kó nǹkan táwọn èèyàn mọ̀ àwọn iṣẹ́ àwọn èèyàn táwọn wọn ò ní mọ̀
àmọ́ nínú àṣìṣe ẹ̀ ni àwọn nǹkan kan ti ń jáde tó jẹ́ nǹkan gidi tó jẹ́ pé táwọn èèyàn fẹ́ mọ̀ gbogbo nǹkan tó dún àwọn èèyàn lójú tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ọ̀tàn ọ̀rọ̀ àti ọ̀gá wọn Lájí Abbas jọ pa ìtàn ò ṣeé yí padà. àná ìrírẹ́ tí wọ́n á mọ̀ pé ọba ẹ̀ náà ní lọ́wọ́ díẹ̀ ẹ̀wọ̀n ọgbà tó ti jẹ ọba gòkè yìí àná tẹnu má dẹ̀ sí lára èyí ìwé wípé they can't write anything good about you wípé gbogbo nǹkan tó lè máa sọ náà ni nǹkan tó yẹ kí wọ́n máa bọ́mọlúwàbí bẹ̀ nígbà òdìdí ọba náà bá dẹ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ àwọn ọba bẹ́ẹ̀ máa yẹ̀ ní àwọn ọba ẹgbẹ́ wọ́n jọ jẹ́ kí ẹ̀dá kì í ṣe nǹkan tó dáa kò jẹ́ ó lójú nǹkan tó bá gbọ́dọ̀ sọ jáde lẹ́nu kì í ṣe gbogbo ọ̀rọ̀ ni ọba gbọ́dọ̀ máa sọ kì í ṣe gbogbo àwọn nǹkan tí ò yẹ ká bá ọba bẹ̀ irú nǹkan tó yá Aláàfin sọ yìí kò yẹ ká bá bẹ̀ kò yẹ kó lè sọ èèyàn gbọ́dọ̀ ní fúrọ̀ ọba lára gbọ́dọ̀ ní bó bá ṣe ń sọ̀rọ̀ gbogbo nǹkan gbọ́dọ̀ máa lánàá kó máa pàdé kó máa sọ̀rọ̀ àlùfàṣà táwọn ẹgbẹ́ ẹ̀ táwọn tó kù ẹ̀ it's not good that's number one. ẹni tó bá dẹ̀fẹ́ sọ̀rọ̀ lóòótọ́ á try kó máa try so kò rẹ̀ sí nǹkan tẹ̀ ní ṣe Ọlọ́run ló ní kí kankan má ní lábẹ́ kó má tóbi bí ẹṣin o láti kankan tóbi bí ẹṣin àtàpá àdìbátàyàn ká ní pé irú ọ̀wọ́ adé wà ní pòjíṣọ̀ ọba Adéyẹyè Ògúnwùsì á ti balẹ̀ jẹ́ Ọ̀yọ́ ó ní di improvement àwọn gbajúmọ̀ Ọ̀yọ́ wọ́n fẹ́ ìlọsíwájú Ọ̀yọ́ nínú ìròdùn wọn kò lè sọ̀rọ̀ ní last video tí mo gbọ́ ló kan àbí 19 dollar òdìbò kan ṣe ní kò lè di 20 naira eléyìí tí ọmọ Ọ̀yọ́ tó fi lọ sí Sókótó tó ń lọ lọrin ẹni ẹni tí ẹ̀ẹ́dọ́ bá ní kó wá sin Ọlọ́run tó lóun ní sọlọ́ òrìṣà tí òtọ́ Ọlọ́run ló máa sìn gbogbo àwọn tó lọ ń bá ìkòsẹ́ tó tó wọ̀ ní nínú gbogbo wọn. ok káyọ̀ sọ wípé nígbà tí ìjọba oníjà pẹ̀lú Ọọ̀ni bẹ́ẹ̀ tẹ́lẹ̀ òsè coronation Ọọ̀ni ọgbẹ́ra wọn dìde olórí aládé wọn wá síbẹ̀ lórí ẹ̀kẹ́ ìtọ́jú wọn tẹ́ recognize wọn bó ṣe kẹ́ recognize wọn ò bínú ṣé the following week ìfi ṣe bẹ̀rẹ̀ yẹ kọ́kọ́ gbà lọ kọ́kọ́ fi bẹ̀rẹ̀ ìrìn àjò nígbà tí Ọọ̀ni bá jẹ ọba wọn ò fi gbogbo yẹn ṣe ọdọ̀yọ̀ ọjọ́ náà kọ́kọ́ lọ nínú ìdó nígbà tí ọba Lámídì gan ni wọn ojú ti pé pé àgbàlagbà máa jẹ́ o pé kábíyèsí bá gbà hàn àwọn inú wọn dùn lọ́yẹ̀ ọgbà wọn lálejò gbogbo ìjà èrò ìdílé ìjọ ayápáyà kankan yẹn àìníṣẹ́ lọ́wọ́ ni nígbà tí gbọ́dọ̀ wò pé ọ̀rọ̀ yóò jẹ́ lógún wípé à ń tún mi ṣe yẹn ò jẹ́ lógún wọ́n àti odidi ọba bá jókòó tó ń sọ wípé àwọn ọba kan gba ọba kan ní pálí ṣé onírin lòun tọ́bọ̀ onírin ní ohun àbí nígbà tí Ṣèyí Mákindé fún sátífíkẹ́ẹ̀tì onírin ló kọ́ sí fún èèyàn fún wọn pálí ẹgbẹ́ fún wọn náà fún àwọn yẹn ẹ̀fẹ́ ọmọ ibi tí wàhálà wà ṣé ó tiẹ̀ yẹ kí ọba aládé first class ọba kó sọrú nǹkan bẹ́ẹ̀ jáde lẹ́nu tó lè jẹ́ wípé àwọn yìí náà àwọn náà ló máa kó ló máa ṣúgbà ẹ̀ tó lè wípé kò yọ ohun kankan kúrò lára wípé ó jẹ́ ọlọ́yọ̀ ọ̀fọ̀yọ́ kò gbé ẹlẹ́wọ̀ ẹ bá ilé tí ẹ̀rọ ìdíjàjò supremacy kiri títì empire ẹ máa jagbọ̀n ní ìṣèlọ́gbẹ̀ empire tó jẹ́ pé olè náà fi ń jà nígbà tí pẹ̀sẹ̀ntà tó ní pé tó lọ mú mí ní kí lórúkọ Àtìbà pé kí lọ wo orúkọ yẹn ní orí Google nígbà tí mo Google Àtìbà mo rí pé wọ́n ní wípé kidnapper olè
wípé iṣẹ́ tí ó yàn láàyè ń ṣe ni ẹ máa sọ pé odidi bàbá èèyàn kan abájọ nígbàdá ní Aláàfin kọ́ ilé Odùduwà mo rò pé nǹkan tí Aláàfin náà wúwo ní ẹjọ́ òbí lè lọ́wọ́ kọ́ ilé Àtìbà ó jẹ́ bàbá wọn tó dá Ọ̀yọ́ sílẹ̀ bẹ̀rẹ̀ ilé ìdókòwò kọ́ lè gbé ilé Àtìbà mo expect tó yẹ kó kọ́ mo lè sọ pé náà tó bá fẹ́ kọ́ Ọ̀jájá Palace ayé ẹ̀dínlọ́ ohun tó bá ti mú tó kọ́ Odùduwà Palace ó gbọ́dọ̀ kọ́ Ọ̀jájá Palace torí Ọ̀jájá ní àrólé Odùduwà tó akọ́ Ọ̀jájá Palace wọ́n á dẹ̀ bá kó àwọn drinks wa Ọ̀jájá Cola Ọ̀jájá Fanta Ọ̀jájá orange Ọ̀jájá gbogbo ní ẹ̀ Aláàfin wọn kò ní di leadership ẹ̀ ó náà máa ó bẹ̀rẹ̀ láti bẹ̀ yẹn lórí Aláàfin bá ti tó bá ti ẹ̀ gba leadership yẹn ó dà pé ìjà supremacy ní awálẹ̀ díẹ̀ abc ìyàwó gan abc ṣùgbọ́n àwọn ará Ọ̀yọ́ lè máa wò pé bóyá bí sọ́ọ̀tì tàbí pé kí ni nǹkan tí kábíyèsí ní pé ṣé kí Aláàfin gba distributorship drinks Ọ̀jájá drinks àgbà ara nǹkan tí kábíyèsí wà fún nìyẹn kò dá fún rẹ̀ nìkan ó dá fún gbogbo àwọn ọba èmi gan máa gbà so Aláàfin náà gbọ́dọ̀ gbà orí ó gbọ́dọ̀ kíkù ara ẹ̀ bísí so kí là ń sọ ìfẹ́ yẹn ló yẹ kí Aláàfin kó fi kó àwọn tí ẹjọ́ ìṣe pé kí ọba máa pẹ̀ gan àwọn tó kù ẹ̀ pé àwọn kan Ọ̀yọ́ mèsì èwo ní mèsì èwo ní mèsì èwo náà bá sọ̀rọ̀ tí òfin yẹn lè ìyẹn mọ wọ́n bá sọ pé bọ́ ṣe ṣe ọ̀pẹ̀ ààrẹ torí mo wo ìkànnì ọmọ àwọn arákùnrin ará Ọ̀yọ́ kù tó máa ń sọ̀rọ̀ tó bí wípé olùmọ̀rọ̀ sọ jù olùgbọ́ jù lọ́yọ̀ọ́ nígbà tó bá ti pé mò ń ṣe bẹ́ẹ̀ ní ayé àtijọ́ wọn ò dẹ́rìn ṣe bẹ́ẹ̀ wọn ò ṣe bẹ́ẹ̀ lọ́yọ̀ọ́ rí wípé gbogbo àwọn tó fún ní oyè tó fi sọ̀dọ̀ bá yẹ pé kán lọ gbé sílẹ̀ pé ṣé èèyàn máa ń gbóríire sílẹ̀ ni ọ̀rọ̀ pé ní fábílì tí wọ́n bẹ́ẹ̀ náà láti jọba lálejò wọn náà máa jọba nígbà tó bá yá ọjọ́ iwájú ọba tí wọn náà gbòòrò ó lè dábàá ní pé wọ́n ń ṣe láyé àtijọ́ nǹkan tí Àtìbà bá ibi tó pọ̀ lórí ẹ̀ dé òní nǹkan tó establish ju pé dídẹ̀ ló establish náà ní ogun wọn lọ máa kẹ́rù ẹlẹ́rù kan lọ máa pa àwọn èèyàn lẹ́rù wọ́n máa tàtó yìí wọ́n máa ṣe kò tó mọ̀ nìyẹn nígbà tí ayé tẹ̀ ti kọjá kúrò lọ́dọ̀ tí wọ́n ayé ti kọjá kúrò wípé ọba kan ń pàṣẹ pé kán lọ gbórí èèyàn wá mẹ́wàá ọba kan bá pàṣẹ ní ìwé kán gbórí èèyàn wá orí tiẹ̀ náà wọlé ní wọ́n bá jí ìjọba torí pé ayé ìjọba la wà ìjọba ni ó ń ṣe alákòóso ọba sẹ̀rẹ̀ ní eléyìí tí ọba Adéyẹyè Ògúnwùsì jẹ́ chairman náà lọ́sẹ̀rẹ̀ fẹ́ tó wípé bí wọ́n ṣe máa recognize àwọn ọba nínú system ìgbà táwọn ń jà iṣẹ́ kan ṣe ni òtọ́dẹ̀ yẹ kí Aláàfin kún wọn lọ́wọ́ kan lè rí ṣe pé ẹnìkan ìjáwádé ẹ̀jẹ̀ kí náà ìfikílẹ̀ lè rí kí mo lè rí ṣe ń bẹ̀ wọ́n kí ẹ̀ka jókòó sí ibì kan nínú ilé ẹ̀ àbí ní pálásì ẹ̀ kó jẹ́ wípé kò sí nǹkan tí wọ́n fẹ́ máa sọ́nbẹ̀ di ọ̀rọ̀ àgbà aládé lórí aládé gbogbo lórí ìpínlẹ̀ kan gbogbo ṣé Ọ̀yọ́ la kọ́kọ́ dá ní ká tó dá tẹ̀ àbí tẹ̀ la kọ́kọ́ dá ṣé ó pọ́sibù kí bàbá sọ pé ó dọwọ́ ọmọ Ọlọ́run ṣé bàbá ṣé ọmọ máa ń pìtàn bàbá ẹ̀ ní àbí bàbá ló máa pìtàn ọmọ òun tí bàbá bá fẹ́ kọ́ ọmọ mọ̀ ń pa ni bàbá ló máa sọ́kùn ìṣọmọ ló máa pìtàn bàbá Ọ̀yọ́ gbogbo tó yọ fún wa bẹ́ẹ̀ fún pípẹ́ tọ́gbọ́n rẹ̀ díẹ̀ ages ni ìfẹ́ ti wà so ìmọ̀lẹ́ Aláàfin kọ́ sí jẹ́jẹ́ o bẹ́ẹ̀ ṣe wò ọ̀rọ̀ tó sọ yẹn ọ̀rọ̀ tí ò yẹ kó jáde lẹ́nu wọn. ẹ̀yin Adéyẹmí ló jọba ìgbà tó jọba wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí ẹ lórí oyè dájúdájú gbogbo nǹkan tí Almoruf ń ṣe tí àwọn Ọ̀yọ́ Empire ń ṣe gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lórí Facebook tó bá ṣe ọ̀rọ̀ tó jáde lẹ́nu ẹ̀ lánàá ní Ọ̀wádé níjẹta ní Ọ̀wádé dájúdájú o mọ̀ sí àgbà tiẹ̀ ò tòlú àgbà tiẹ̀ ń dà lúrú ni ẹ pẹ̀lẹ́ kábíyèsí Ọ̀wádé ojú gbà mí tì fún yín ẹ ń ṣe ní peace ẹ yẹ lórí oyè ọba mo sorry láti sọ bẹ́ẹ̀ ẹ ń ṣe ní peace rárá ẹ yẹ lórí oyè ẹ ń ṣe ẹni tó lè tòlú ẹni tó lè dà lúrú lẹ́jẹ́ ẹni wọ́n gbadé pálí àtàdé pálí àtàdé tọ́lẹ́tìrò
Ọwádé adéládé ń jẹ tẹ́ ẹ̀ bá mọ̀ ẹ jẹ́ ká sọ fún yín ẹ tí ì mọ nǹkan tó ṣẹlẹ̀ ó tí ì mọ nǹkan tó ṣe rárá gbà bí mo ṣe sọ Ọwádé ó tí ì mọ nǹkan tó ń ṣe ẹ́ mo fún ẹ ní ọdún 5 tó lódùmarè bá jẹ́ kó da ọdún 5 lórí ipò yẹn tóun ti ní yọ ẹ́ dànù bíi jìgá torí tó bá ṣe ìwà tó ń bá lọ yìí Ọwádé ìwà tó ń hù lọ yìí kò sí bẹ́yàn ṣe lè níyì tó á padà dẹni yẹpẹrẹ ni mo fún ẹ ní ọdún 5 lẹ́yìn ọdún 5 wàá mọ nǹkan tó ń ṣẹlẹ̀ sí ẹ wàá mọ iná tó ń jó ẹ lábẹ́ aṣọ mo wá fún bàbá aláàgọ́ ọ̀já ní mo bá wọn gbàdúrà ẹ̀mí gígùn kí wọ́n ní ẹ̀mí gígùn kí àwọn ọmọ àgọ́ ọ̀já tó ń jẹ́ àwọn ọmọ Ọ̀yọ́ tó ń jẹ́ ti àgọ́ ọ̀já kó dẹ̀ wá dáa tán bá ti ń da tẹ́lẹ̀ kán má padà sẹ́yìn kán wá ṣe nǹkan mèremère tí Aláàfin Ọ̀yọ́ ò láyè kán wá ṣe sí àgọ́ ọ̀já Aláàfin Ọ̀yọ́ ìgbà yẹn gangan ni wàá tó wá mọ nǹkan tó ń ṣe ẹ́ àjẹkún ìyà ni ó jẹ àjẹkún ìyà ni ó jẹ ẹni tí ò tó ní náà tó ń dènà dènì àjẹkún ìyà ni ó jẹ àjẹkún ìyà ni ó jẹ àjẹkún ìyà ni ó jẹ ẹni tí ò tó ní náà tó ń dènà dènì àjẹkún ìyà ni ó jẹ ẹni tí ò ní nǹkan kì í mọ yìí nǹkan yẹn èèyàn tí ò ládé báwo ló ṣe fẹ́ mọ yìí adé èèyàn tí ò nílẹ̀ báwo ló ṣe fẹ́ mọ yìí ọba ẹ ń ṣẹni tó lè tòlú o ẹ ń ṣẹni tó lè tòlú tó bá ṣe fídíò tẹ́ ṣe pẹ̀lú Àgbàkin orí Àgbàkin ni ò gbádé kì í ṣe gbogbo nǹkan kọ́ lórí ẹlẹ́dàá èèyàn gbà Àgbàkin gan fúnra rẹ̀ ti wò tẹ́lẹ̀ pé bóyá tóun bá tiẹ̀ gbádé yẹn gan ṣeéṣe kó má last long tó bá wo Àgbàkin tí ò gbádé orí ẹ̀ ò dádé ni torí orí tó bá ti máa dádé kò sí béèyàn ṣe lè ṣe ó padà máa dádé náà ni aláìmoore ẹ̀dá lẹ́yìn ẹ̀yin Àtìbá jẹ́ ọ̀rọ̀ yìí dẹ̀ ti ń ṣẹlẹ̀ lórí kábíyèsí yín àná Adéyẹmí ọwọ́ adé ò rí pé ẹ̀yin Adéyẹmí ò dáa ni ẹ̀yin Adéyẹmí ò dáa àgbà sí ẹ ò dáa kò tòlú o ọwọ́ adé àgbà dàlúrú ni ó mọ nǹkan tí Mákindé ṣe fún ẹ ni ó sùn kó jòkó kó ro nǹkan tí Mákindé ṣe fún ẹ Mákindé gbé ẹ wò Mákindé ó gbé ẹ wò ó wò ẹ dáadáa ó rí i pé àwọn bàbá yẹn ó ń ṣe ẹni àpọ́nlé débi táwọn bàbá yẹn ti lè máa pọ́n ẹ lẹ́gbọ̀n lẹ́yìn ẹ gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ ó rí i pé ó kì í ṣe ẹni àpọ́nlé ó rí i pé àwọn bàbá yẹn ò tó ẹni tó ṣẹ̀ lè máa gbọ̀n lẹ́yìn ẹ gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ torí òwò àpọ́nlé ìgbéraga pọ̀ jù ẹ lọ nǹkan tí Ṣèyí Mákindé rí mọ̀ pé ọpọlọ ẹ ò gbé àwọn bàbá yẹn ọpọlọ ẹ ò gbé wọn rárá kò fẹ́ kí o fi títì ẹ kò fẹ́ kó o fi tiẹ̀ tàbùkù àwọn bàbá yẹn òun ni Ṣèyí Mákindé ṣe oore òjijì fún àwọn bàbá yẹn má jẹ́ kí n tàn ẹ́ èní ló jọ adé pálí ṣùgbọ́n àsìkò tí àwọn èèyàn míì bá tún máa padà jọba tí Ọlọ́run bá ń fún àwọn bàbá yẹn ní ẹ̀mí gígùn tí wọ́n gbéṣẹ̀ táwọn èèyàn míì bá padà máa gorí ìtẹ́ yẹn má retí pé ibi tí o fi wọn àwọn bàbá yẹn sílẹ̀ sí ni wàá ti bá wọn tó máa padà gorí ìtẹ́ yẹn kò jọ kọ́kọ́ mú yẹn dání ná ṣe ni Mákindé rí mọ̀ wípé o kì í ṣẹni tí wọ́n lè ṣàdédé máa pọ́nlé bẹ́ẹ̀ yẹn òun ló ṣe rọra wọ ẹsẹ̀ ẹgbẹ́ kan ó wá bọ́ síta ó láwọn kan gbadé pálí adé wo ni wọ́n gbà ṣáde tọ̀ràn míyàn gbé kúrò láti Ilé Ifẹ̀ ọwọ́ adé ṣé adé yẹn ló wà lọ́wọ́ ẹ̀ báyìí àbó wà lọ́dọ̀ àwọn Fúlàní adé wo ládé tiẹ̀ gan mo bẹ̀rẹ̀ ṣé adé Ọ̀rànmíyàn ṣé ẹni sáàfin Ọ̀yọ́ torí tẹ bá ti sọ pé máa ti roni wípé ẹ fẹ́ kọ́ máa rán yín sílé lọ béèrè ìbéèrè ni àwa gan á dẹ̀ máa rán yín sílé ẹ̀ lè lọ máa béèrè ìbéèrè yẹn ọwọ́ adé tó wà lórí títì ẹ tí Ṣèyí Mákindé dé fún ẹ ṣáde Ọ̀rànmíyàn ni ṣáde ìṣẹ̀ǹbáyé ni ibo lẹ gbádé ti yín sí ṣé kì í ṣe Fúlàní ló gbadé lórí yín adé tí wọ́n gan ń lò lọ́jọ́ ìwúyè títì ẹ ṣé kì í ṣe adé páálí ni ṣé kì í ṣe adé páálí nìwọ fúnra rẹ̀ lò ó mà ṣe o
ó ṣe téèyàn bá rí ẹni tó ń fúnyàn ládvice gidi èèyàn ò lè mọ nǹkan tó ní mọ́ra ṣùgbọ́n téèyàn bá rí ẹni tó jẹ́ wípé ó ṣàn fẹ́ kó ṣubú ọ̀rọ̀ tá a máa bá ẹ sọ ọ̀rọ̀ tí wàá lè fi ṣubú náà ni ọ̀hún tí tẹ́yìn bá dẹ̀ ti wá ṣubú tán ojú ẹ̀ á wálẹ̀ ṣé o lè bá ìjọba jà empire ẹ̀yìn empire irọ́ empire yẹ̀yẹ́ ṣé o lè bá ìjọba jà sún Mákindé náà ọ̀ kò sún àwọn ẹni tó gbá dédé lórí ó yẹ kínú ẹ máa dùn ní kó o lérò lẹ́yìn tí ò jẹ́wọ́ nìkan lọ́ba tó tún ní àwọn ọba lábẹ́ ẹ tó jẹ́ ọ̀gá lé lórí nínú Ọ̀yọ́ empire tó dárúkọ. ṣe ìgbẹ́ because ìgbé ọmọ tó lè fa rift láàrin wọn àti Ọọ̀ni pé wọn number one wọn ò jọ sí ní the same class number two wọn ò jọ ní nǹkan kan pọ̀ number three nígbà tó ń jẹ ọba kábíyèsí lọ́bẹ̀ àbí nígbà coronation so that is the kábíyèsí ò ní nǹkan kan against it but olóní nǹkan dọ́là náà máa ń sọ pé jà Ọọ̀ni àtàláàfin máa ní ta ní jẹ́ ta ní Aláàfin bájà àti Ọọ̀ni ẹ̀ ti rí Ọọ̀ni rí tó bọ́ síta tó ní òun bá Aláàfin jà Aláàfin ló ń bọ̀ níjà Ọọ̀ni ò bá Aláàfin jà báwo ni bàbá ṣe fẹ́ máa bọ́ mi ẹ̀jà so but nígbà tí mo gbàdá bẹ̀rẹ̀ 10 years anniversary ó dùn mí gan díẹ̀ wípé ààyè bàbá ẹ̀ ní first day second day third day ọjọ́ Òyìnbó dẹ ní 10 years anniversary kábíyèsí kò mọ̀ pé nìkan ò wá sọ̀rọ̀ ọjọ́ Òyìnbó kò mọ̀ pé nìkan kan wà kò sí tó kan kábíyèsí náà pé nìkan wá èèyàn kan wà àwọn tó tiẹ̀ wá gan tó jẹ́ dignitarians tó wà gómìnà Lagos State wá Ọ̀ṣun Ògùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ first lady she was there many ọba Sultan of Sokoto he was there kò sẹ́ni tí ò ń bẹ̀ pa so ẹgbẹ́ nìkan bá wá lẹ́nìkan wàhálà ní ayé tiẹ̀ ni so kò tí ẹ̀ ká ní bọ̀dì. bàbá wa kábíyèsí ó kù nìbọn ró a tún fẹ́ béèrè nípa Chief Imam Ògbómọ̀ṣọ́ tó lọ sí ààfin Ọ̀yọ́ ẹgbọ́n nǹkan tó ń sọ ń bẹ̀ bàbá wa kí lẹ rí sọ sí. ìtì ọ̀gẹ̀dẹ̀ ní tiẹ̀ ẹnu tiẹ̀ ló máa rí ba náà bìkọ́ tó yẹ bá bìlí Ọlọ́run pọ́nlé púpọ̀ Ọlọ́run dẹ̀ gbé sí ipò àgbà but ọ̀dọ́mọdé ni tọ́lọ́run gbé sípò àgbà ṣùgbọ́n kò ní tó máa fi ṣe ọjọ́ orí ò jẹ́ kó mọ nǹkan tó fẹ́ fi ṣe ipò àgbà yẹn wọ́n ní ọmọdé tó bá fẹ́ ṣe bí àgbà ọjọ́ orí ò ní jẹ́ olóṣèlè sóhun ìwọ tó jẹ́ wípé ìmáàmù yẹn àgbẹ̀ àdáni kọ́ lọ gbà ń bì kan kó ṣe wá sí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ muslim tó máa sọ pé ẹ̀sìn àlàáfíà pé kó ṣe wá síbẹ̀ kí àwọn èèyàn lè gbọ́ wá sí kó dùn mọ́ wọn ọ̀rọ̀ ọ̀tọ̀ ló lọ sọ bẹ́ẹ̀ ó sọ wípé kábàáràdé tó ju taláàfin lọ pé ẹni yẹn ń pàlọ́ ní tàbí kankan ṣé aláàfin ó síwájú bàbá ẹ̀ dáde ṣó síwájú Odùduwà dáde àbí ibi tá ti mọ̀ pé kinní kan wà tó jáde láyé Ilé Ifẹ̀ yìí ló ti lọ pé kinní kan wà tó ń pè ní adé Ilé Ifẹ̀ ló ti lọ kábàárẹ̀ ni tó fẹ́ tún dé míì lẹ́yìn Odùduwà ni kò sẹ́ni tó dé adé before Odùduwà ìyẹn lọ bẹ́ẹ̀. Number 2 so o tẹ́yẹ̀ bá nígbàgbọ́ nú ẹ̀ kò mí ìwé pé nísìnyí tí wọ́n jẹ́ oníṣẹ̀ṣe kò mí ìwé pé torí pé nìkan ò ṣe mo superior mo ti ra mi nígbà tí mo superior jùlọ no o tẹ́mi nígbàgbọ́ nú ẹ̀ nìyẹn ìgbàgbọ́ ni gbogbo nǹkan láyé faith tó bá ti lè nígbàgbọ́ nú nǹkan wípé kíní ò ń ṣe tiẹ̀ nìyẹn má condemn any other person because okay nísìnyí muslim máa fẹ́ ń gbàyè wọ́n máa fẹ́ dominate ibi tán bá wà now àwọn òde fẹ́ gba tiẹ̀ ṣùgbọ́n àwọn fẹ́ kó gba tàwọn so why nínú kíní wọn gan ó sọ pé kóníkálukú ṣe ẹ̀sìn tiẹ̀ Ọlọ́run ní tó bá òun ní agbára láti lè jẹ́ kí gbogbo wa máa ṣe ẹ̀sìn kan náà ṣùgbọ́n òun ò ní ṣe bẹ́ẹ̀ òní wípé kóníkálukú máa ṣe tó bá wù ẹnìkan ò lè gbọ́dọ̀ di ẹnìkan lọ́wọ́ wípé àwọn tó ń ṣe kó dà ìwọ ló rò bẹ́ẹ̀ jẹ́ kí Ọlọ́run jẹ́ kó jọ́ọ̀jì ẹ̀ ìwọ náà jẹ́ kí Ọlọ́run jọ́ọ̀jì ìwọ náà má ní anybody lára torí pé òun ṣe ẹ̀sìn kan gẹ́gẹ́ bọ́ọ̀lù débi gidi tó bá mú sọ̀rọ̀ gbogbo ẹni ẹ̀sìn Yorùbá ni o àbí ìgbàgbọ́ ni o ìmọ̀lẹ́ ni o mo bìí pé ẹni tí ò bá fi kíní yẹn jẹun tó kàn ní gbàgbọ́ nínú nǹkan tó ń ṣe ẹ rí pé ọ̀rọ̀ yẹn máa yàtọ̀ sẹ́ni tó bá fi jẹun ẹ rí pé ọ̀rọ̀ tiẹ̀ bí ìjà bí ogun ló máa ń ṣe
wọ́n tó tí ì ṣẹ́tù ọ̀rọ̀ wàhálà tó ní ní ìlú ẹ̀ ní Ògbómọ̀ṣọ́ òun kẹnu bọ̀ nǹkan tí ó kẹ̀ nípa ọ̀rọ̀ Adé. Kí ló mọ̀ nípa Adé? Kí ló mọ̀ nípa pé èèyàn kan ló kọ́kọ́ dádé, èèyàn kan ní ọ̀dàdé? Kí n tiẹ̀ tó bá fẹ́ gbójú rẹ níwájú Aláàfin wàá sọ nǹkan míì, kì í ṣe ọ̀rọ̀ tẹ̀ pé ẹni bá jáde síwájú Aláàfin ó ń pàlọ́ ni òun mọ̀ ń ṣe Adé ìyàwó náà bì. But bọ́lọ̀ bá lòun dé pé òun fẹ́ gbọ́mọdé sí ipò àgbà, ṣùgbọ́n ọjọ́ orí ìjẹ́ kan mọ̀, ọjọ́ orí òní jẹ́ kan lè ṣe bẹ́ẹ̀, lè ṣe bí àgbà. Òun tèmi ní sọ̀rọ̀ ẹ̀ yẹn. And because there was a time náà tó wá sí mosque Ifẹ̀ tó ń pòwe mọ́ kábíyèsí wípé kan jẹ́ pé ó yẹ kan join àwọn bíi kan lè gbọ́ wàásù kan lè change. Ká ló sọ fún pípé ẹ̀sìn tó ń ṣe ní right one. Ohun tó believe nú ẹ̀ nìyẹn, ìwọ nìyẹn. Ohun tó dẹ̀ believe wípé ó máa gbé ẹ dé ìjọba ọ̀run gẹ́gẹ́ bí ìwé tó ń kà tó dàbí manual ẹ̀ tó jẹ́ pé ìwé ló ń sọ fún ẹ wípé nǹkan tí ẹ̀sìn jẹ́ lélẹ̀. Kì í ṣe Muhammed yẹn sórí rí, sórí àwọn tó dá Muslim sílẹ̀ sórí wọn rí. But ìwé kan wà tó ń sọ fún wípé bí ẹ̀sìn tó ń sìn bó ṣe rí lélẹ̀, so follow ìwé yẹn. Bẹ́ẹ̀ náà ló dáwọ́ ṣe ẹgbẹ́ yìí máa rí bá, because there was a time náà tó ń sọ ní inú kílẹ̀ ẹ̀kan tó sọ pé mùsùlùmí nìkan ni ọ̀dẹ́ wọná, gbogbo àwọn tó kù yóò wọná. So fọ́fadà ẹ̀ náà bóyá náà ló wà, because fọ́fadà ò lè jẹ́ Muslim. Bàtà sí ẹ̀kọ́ Muslim tó kó ẹ̀sìn ìmọ̀lédé gbà ẹni àwọn tọ̀nà àwọn bàbá wa sí ẹ̀sìn yẹn. So bí i pé àwa dẹ̀ nífẹ̀ẹ́ nílẹ̀ Yorùbá olúfa pẹ̀sẹ̀ wọlé sí wọ́n ṣe lọ wọlé sí Ìgbò lára. But Yorùbá nífẹ̀ẹ́ gan, Yorùbá wà accommodating, a máa ń accommodate àlejò. Mo tó kó bá wa dọ̀la nìyẹn, because nígbà táwọn òyìnbó náà wá gbẹgbẹ Christianity dé, àwọn bàbá wa gbà, àwọn tí ìmọ̀lé náà gbé tí wọ́n dé wọ́n gbà, wọ́n ń fọmọ wọn sílé kéwú dẹ́ẹ̀dẹ́ẹ̀, wọ́n dẹ̀ ń train àwọn ọmọ wọn. Ẹni tó wà lẹ́ẹ̀ fi jẹ yẹn wàhálà ló máa kọ́ sí, gbogbo ọ̀rọ̀ ló máa gbogbo ọ̀sẹ̀ ńlá ló máa pàdé. tó bẹ́ẹ̀ ni irú ti àwé Ògbómọ̀ṣọ́ yẹn ókè ó dé pálásì Aláàfin ìṣẹ́ ìkó jókòó ẹ̀ jẹ́jẹ́ kó o ṣe wá sí ẹni tí ò bá ti ní adé ta ló rẹ̀ ń ṣe wọ́n mọ̀ ń ṣe adé ẹ́ tọ́wọ́ máa ń ṣe adé tó bá ṣe máa ń dá wàhálà sílẹ̀ kiri ilẹ̀ Yorùbá nìyẹn tó jẹ́ wípé àdéhùn wọn á dá sílẹ̀ tán wá yọrí so nísìnyí àwọn èèyàn máa ókè nísìnyí ṣé Aláàfin dé adé síwájú Ọọ̀ni ni because wọ́n máa ń sọ̀rọ̀ Ọọ̀ni yẹn pípa tó jẹ́ wípé èèyàn kan ló ń jẹ́ Ọọ̀ni wípé Ọọ̀ni yẹn abọ́rẹ̀ ni Ọọ̀ni yẹn ọmọ ẹ̀wù ni ṣé ó ṣe wú nílé bàbá ẹni kankan rí Ọọ̀ni is a title ẹni tó nílẹ̀ Ọọ̀nilẹ̀ ló jẹ́ Ọọ̀ni ẹni tó ní gbogbo ilẹ̀ káfàtà olórí aládé olórí ọba gbogbo ọba ní south and south west gan òun ní chairman so now nígbà tí Ọlọ́run dé yànládé tí àwọn ẹni tọ́lọ́run gbà fún ṣẹ́ẹ̀bù ẹni tọ́lọ́run bá gbà fún náà máa ń bínú ẹ̀ Ọlọ́run gbà fún ọba Adéyẹyè Ògúnwùsì púpọ̀ jù ó fà á tó jẹ́ ká máa bínú ẹ̀ ẹ̀rí pé oríṣiríṣi nǹkan náà ló ń lọ lẹ́jọ́ mẹ́ta tí lédì kan bí lédì kí àbíkí náà ń pè tó ń sọ rándanrandan ẹni tí ò lè fẹ́ rí ohun tó bá fẹ́ gbọ́ náà máa sọ fún ẹ torí wípé ìwọ náà kẹ̀lẹ̀ rèé o fẹ́ bí ìdí péjì ẹ regardless ní tó bá sọ fún ìwọ náà máa potato ẹ ó gbà tó ti rí wípé ẹ wo Estabod òun ò níṣẹ́ méjì Ọọ̀ni ló máa fẹ́ ń ta sí torí pé ìjọ tó ti kọ́kọ́ bú Ọọ̀ni ní péjì ẹ ti wà ló ti wà boosted ló ti ní àwọn èèyàn rẹpẹtẹ náà nígbà tó stop àti bú Ọọ̀ni kìíní ẹ drop so ṣùgbọ́n sọ fún Olúwo pé kó máa sọ fún òtítí ọba kan pé kó fún ẹ lówó kí wọ́n kó máa bá bú Ọọ̀ni inú yàrá ẹ̀ náà ló ti lè bú ọ́nà ẹni tó bú abú mi lẹ́yìn oní ṣekíní olókùn fà ẹni bá bú mi lójú mi lórúkọ oyin ẹni tẹ́ bá mọ̀ pé tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ ẹ wá síwájú pálásì ẹ̀ kẹ́ máa sọ̀rọ̀ kẹ́ máa bú ìgbà yẹn lẹ́ máa mọ̀ wípé igi oyin lẹ́ ń tẹ̀ láti gbèrú ọjọ́ kò sínú yàrá ẹ̀ òun sọ rọ́bìṣì wọn tanná sí ọwájú òun sọ òbí níbi pé òun mi lẹ̀ wípé òun máa fàjà kí ló fẹ́ fàjà kí ló mú tó fẹ́ fàjà náà gbàtẹ́yẹ̀ kan wá bá mi wípé lédi kéèyàn mú ọ̀rọ̀ Ọọ̀ni sí ọwọ́ pé Ọọ̀ni ó dárúkọ bàbá wọn lókè jẹ́ kò dá kéèyàn máa náà jù bàbá tó bí kábíyèsí ọba Adéyẹyè Ògúnwùsì bàbá máa accommodate anybody bàbá kò sẹ́ni tí bàbá ò lè attend sí irú ẹ̀ tó fà náà ni torí kan yọnu sí
bàbá ní bàbá lára náà kábíyèsí nígbà tí o bá dìde ní àbí tó jókòó sínú yàrá ẹ̀ tó ní nǹkan méjì tó fẹ́ sọ mọ́ ju pé kò má ayé bàjẹ́ ni ayé àtijọ́ ìrírí ẹnìkan tó bú ọba rí ni kò possible abọ́badìtẹ̀ bọ́ba gbèrú kó lọ́ máa bú irú Lady K àbíkí ló ń jẹ́ tiẹ̀ ara ti rọ̀ ara ti jù because gbogbo rádaràdà tó ń ṣe kiri náà ní tó fi mú mọ́lé Sunday Igboho bẹ́ẹ̀ bá jókòó jẹ́jẹ́ ilé ẹ̀ tó lọ́kọ tó ní family ṣẹ̀gbá jókòó tí ó lè máa ṣe show ní ọ̀nà kókó máa tọ́ títì kiri but nígbà tó bá ní nǹkan gidi tó ń ṣe pé ṣe show kí náà ń pè ní show ṣé tìyín ni pé kẹ́ máa blackmail èèyàn ọ̀nà ń pè ní show ẹ̀yin ń wo top show tàwọn Amẹ́ríkà ti kí lórúkọ woman oríṣiríṣi tó ń ṣe bẹ́ẹ̀ èèyàn mélòó lẹ́yìn tó jẹ́ pé blackmailers ni wọ́n náà ẹ̀yin nìkan ni ìdẹ̀bálẹ̀ ṣe show so ọgbọ́n wo la fẹ́ kọ́nu show yìí nígbà tó bá má gbàlagbà tó ń bú. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbẹ̀lẹ̀tù ọmọdé làwọ̀.